Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ original, ẹ lọ wá àwọn àgbàlagbà kọ́ rányàn lọ sílé Aládìkún kọ́ lọ bẹ àwọn ẹbí Chief Sunday Igboho. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Tí n bá sọ fún yín pé náà ń jó lórí omi, ẹni lọ kéwú ẹ̀ wá. Mo máa ń sọ kọ̀kọ̀ fáwọn èèyàn wa, inú làgbà wà, ò ń ṣojú orí làgbà, inú ló wà. Nǹkan kan ṣẹlẹ̀, ọmọ Yorùbá, ẹ má wo Aláàfin Ọ̀yọ́ níran, ẹ má wo bàbá yẹn ran. Nǹkan tẹ́ẹ̀mọ̀ tí ṣẹlẹ̀, ẹ jẹ́ kí n yan fún yín. Oríṣiríṣi awuyewuye ni mo ti gbọ́. Àwọn ọlọ́gbọ́n, àwọn onímọ̀, àwọn olóye wọ́n kàn sí mi torí pé wọ́n mọ̀ wípé èèyàn ní kọlu ìsinmi kó nísinmi kò possible. Bó bá ṣe ń bọ́ọ̀lù kan lá máa wò mí, àdẹ̀fẹ́rú ẹ̀ fún bàbá wa Ọwọ́adé. Bàbá wa Ọwọ́adé ní kẹ́ lọ bẹ olóyè, ẹ rányàn lọ bá wọn kẹjọ sọ̀rọ̀ bàbá sọ́mọ. Tẹ́ bá wò dáadáa, ẹ rí pé láti day one lẹ ti kọ́kọ́ ṣe àwa ọmọ Yorùbá. Ṣùgbọ́n èmi jẹ́ nìkan tó jẹ́ wípé èèyàn alálàáfíà ni mí. Tó bá sọ pé mídíà tó kọ́kọ́ pọ́n yín lé lórí social media, nígbà tẹ́ kọ́kọ́ dé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń bu yín tó ń dá mi sí yín lára. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, èmi ni mo gbà yín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà tẹ́ lọ sí Sókótó torí pé wọn ò fi bẹ́ẹ̀ mọ̀ tó lọ ń bẹ̀. Àwa dẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé bó ṣe máa dalẹ̀ bá lọ, bí ilẹ̀ Yorùbá ṣe máa níyànjú tó máa tò tó máa ṣe gbá tó máa ṣàwò, a dẹ̀ promote yín gbà yẹn. Inú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá dùn torí fídíò yẹn trend débi wípé mo rí ẹnìkan tó gbé fídíò yẹn tó lé ní 2.something million views nínú àwọn tó wà ní YouTube. Èmi fúnra mi kọ́ orin ìlọ́dún èmi náà ìbúlẹ̀ máa ń rìn tó yẹn. Èmi ń sọ fún yín wípé bàbá wa Ọwọ́adé ẹ rányàn. Mi ní kẹ́ lọ dọ̀bálẹ̀ fún olóyè Sunday Igboho torí pé bóyá torí ẹ̀ṣẹ̀ dé, tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ dé náà ẹ̀ṣẹ̀ dé sílé ayé. Ẹ̀yin fún ara yín ẹ ti wà lórí social media tipẹ́tipẹ́. Ọlọ́run dẹ̀ ṣe kẹwàá expose. Canada lẹ ti wá, kò ń ṣabúlé lélùbábé àkàbábúlé aláta. Ibi tí wọ́n ti máa ń wá expose lẹ ti wá Canada. Ọba Ọwọ́adé ẹ̀wọ̀n èèyàn lọ bá olóyè Sunday Igboho torí wípé nígbà àkọ́kọ́ tá a kọ́kọ́ wá sọ́dọ̀ yín, ẹ ṣe àwọn nǹkan fún wa tó dùn wá. Ṣùgbọ́n tí bàbá bá bẹ ọmọ, tí bàbá bá ṣe ọmọ, ọmọ náà ló máa bẹ̀bẹ̀. Tọ́mọ bá ṣe bàbá, ọmọ náà ló máa bẹ̀bẹ̀. Èyíkéyìí kó wù kó jẹ́ níbẹ̀, ọmọ náà ló máa túbá. Èmi wọ́n sọ fún yín lè ní wípé ẹ rányàn lọ bẹ olóyè Sunday Igboho, ẹ rán mídíà èdè yín kọ́ àdírẹ́sì gbogbo àwa ọmọ Yorùbá táwa lórí social media torí pé ohun tẹ́rí tó ṣẹlẹ̀ sí lọ́dọ̀ ìpínlẹ̀ Ẹdẹ yẹn ó tún kéré. Ó kéré sí tàwọn tí tó yẹ kó wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe yìí fólóyè tó lè jẹ́ wípé nǹkan tó padà ṣẹlẹ̀, nǹkan tó kọjá òye anybody ni. Anybody ló mọ̀ wípé olóyè Sunday Igboho ṣòro kọlù. Ìwọ tó bá kọlù olóyè Sunday Igboho ọmọ Yorùbá ló kọlù, àfẹ́mọ̀. Àtẹni tó bá wá ṣe movement, àtẹni tí ò bá wá ṣe, ó rẹ́dí àti jáde fún ẹ. Bẹ́ẹ̀ ni àwa ṣàfin ẹ̀já wọlé, àwa sọ pé àwa tí wọ́n ń fẹnu tún ṣe lọ́dọ̀ àwọn èèyàn wípé nítorí pé ibi tẹ wà yẹn bí 2 bedroom ni, kò sáyè kankan ń bẹ̀, accepted. Ẹ̀ẹ́dẹ̀já wọlé nìyẹn, àjà àṣe kankan, adèlọ́lé wọ́ọ́rọ́wọ́. Ó nìkan táwọn èèyàn padà sọ náà. To my greatest surprise, ẹ wá ṣe nǹkan kan tó ya èmi lẹ́nu. Aṣọ tí bàbá mi wọ̀ níjọ́ yẹn, aṣọ yẹn kọ́ ni a rí nínú fọ́tò tẹ post nígbà tẹ máa release the picture, and that speak a lot. Ó kúkú yé wa, kò sọmọdé nù àwa tá ń tẹ̀lé lóyè Sunday Igboho. Anybody tẹ bá rí nínú àwa tá ń tẹ̀lé lóyè Sunday Igboho, kò sí ọmọ àgbékọ́rùn nù wa. We are all professional of our field. Gbogbo àwọn tẹ̀ ń rí pẹ̀lú lóyè,
àwa tá jẹ́ best of what we are doing ni òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín, àwa tó yẹ kó a jẹ́ best at what we do. Now ẹ wá máa kí ló fà tẹ́ fi kọ́lọ̀ aṣọ tó lè Sunday Igboho? Kí ló fà? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la ti gbọ́ nípa nǹkan yẹn, ṣùgbọ́n bàbá wa lè jẹ́ a lè bá yín fà kankan ká bá ń jà bí ká kú kọ́. Mi sọ pé máa kú o, ẹ dàgbà, ẹ dògbò, ẹ pẹ́ ju Ọba Lámídì lọ, Ọlọ́run Olódùmarè á dẹ̀ fọwọ́ tọ́ yín lọ́kàn. Bàbá ó máa dákẹ́ ṣàwọn àtúnṣe tí mo ti sọ tí mo dẹ̀ tí wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ ní kínní. Alákọ̀ọ́kọ́ ẹ kọ́lù aṣọ tó wọ̀, kí ló fà á? Gbogbo pálásì tá à ń lọ kò tí ì sí pálásì tí wọ́n ti dánwó ẹ̀wò, ó wá jẹ́ pálásì tó jẹ́ ilé wọn gangan, ààfin bàbá wa Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé. Ṣé kí lẹ́bẹ̀ẹ́ fi píkṣọ̀ yẹn ṣe? Ọ̀tọ̀ láṣọ tó wà sọ́dọ̀ yín, ọ̀tọ̀ láṣọ tẹ́ gbé sí wọn lọ́rùn, ìyẹn lọ bẹ́ẹ̀. Wọ́n tún lọ sí ọ̀dọ̀ bàbá wa Onírìṣà, ẹ wo tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn. Kò sí mídíà tí ò tí ì bú bàbá wa Onírìṣà, èmi ti bú wọn, but mo dúpẹ́ pé bí mo ṣe bú wọn gbà yẹn mo fi ìjẹ́ ọmọlúwàbí sí, mo sọ̀rọ̀ sí wọn bára ṣe ta wá tó ń pa wá lẹ̀ Yorùbá, tí bàbá ẹ mọ̀ táwa ò mọ̀ wípé bàgbàlagbà ṣe máa gbé nǹkan ó yàtọ̀ sí báwo ọmọdé ṣe máa gbé. Ẹ̀jẹ̀ ọmọdé làwa fi gbé. Bọ̀ bàbá wa Onírìṣà olórí gbogbo ọba aládé káfàtà, wọ́n jẹ́wọ́ pé olórí aládé làwọn, wọn ṣe jà, wọn pariwo, wọn máa kọrin káàkiri àdúgbò, wọn máa jẹ́ ní àwa náà ń dáyàn láàbò tó we are all not a nuisance. A kì í ṣe nuisance. Ẹ lè rí nuisance nínú àwọn tàjọ ń rìn. Gbogbo àwọn tẹ bá rí tó ń tẹ̀lé olóyè Sunday Igboho tí wọ́n close mọ́ olóyè bẹ́ẹ̀ mi ṣe close, kẹ mọ̀ wípé they are best of what they are doing. Ẹ mọ ìgbà tá a ti pọ́n yín lé online, iṣẹ́ mi tẹ̀ràn wá àjẹ, tá a bá gbọ́ tó jẹ́ nǹkan tó dáa àjáde àwa sọ láti fi èdè káwọn òtúbẹ̀ sí máa nífẹ̀ẹ́ yín. Ìjọ tẹ́ ẹ̀ bá ti gba iyì jù láyé yín, ìjọ tẹ́ ẹ̀ bá gba iyì jù níjọ́ tó lè Sunday Igboho wá sí palace yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mídíà ni wọ́n ti àdírẹ́sì ọ̀rọ̀ yẹn, àwọn lè sọ lọ́nà ìbú àbọ̀nà bá fìdí tiwọn nìyẹn. Mo sọ fún yín, mo ní gbogbo àwa mídíà we all have our area of specialization, area of professionalism, gbogbo àlá ní. Tẹ́ bá wo program tí mo ń ṣe kí n tó ṣe tán, tàbí tẹ́ bá lọ wo more of my video, ẹ mọ̀ what I'm good at. Yeah. So now bàbá wa Onírìṣà tí gbogbo àti gbogbo pé tá a bá débẹ̀ wọ́n dá wa dọ̀bálẹ̀, wọ́n fẹ̀gbà sí wa nídìí, wọ́n bá wa wí, wọ́n sọ̀rọ̀ sí wa. Ọ̀pọ̀lọpọ̀ wa ti múra pé a máa jẹgba tá a bá dọ̀hùn tí ọ̀dọ̀ bàbá wa là ń lọ, a sì ti yájú sí bàbá. Ẹ wá mọ̀ tí bàbá yẹn ṣe. Bàbá wa Onírìṣà lè pàṣẹ pé ẹ gbọ́dọ̀ ṣílẹ̀kùn àfihàn, mímí kọ́kàn ò sí ní mí. Bàbá wa Onírìṣà lè pàṣẹ pé bàbá ṣe fẹ́ wọ Ifẹ̀ ẹ lé wọn padà, ẹ sọ pé mi kábíyèsí ni mi fẹ́ rí wọn nífẹ̀ẹ́. Tí bàbá wa bá sọ a máa yí padà, a máa lọ náà ní kí la fẹ́ ṣe. Ṣé ọmọ máa bá bàbá ẹ̀ jà ní? Ọmọlúwàbí ni wà. Pẹ̀lú gbogbo adúrú ègbú tá a ti bú bàbá yẹn, àwa débẹ̀ bàbá yẹn tún fi tìlù ti fọ́n kábíyèsí Elédùmarè, kábíyèsí ọba Onírìṣà, ọba Adéyẹyè, ọba Ọ̀jájá, ọba Ògúnwùsì, Ọọ̀ni ti ilẹ̀ Ifẹ̀. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Àwọn ọba tó fi ń tọrọ ọba nìyẹn, àwọn ọba tó jẹ́ pé tí wọ́n bá rí wọn gan ọba máa rìn yàn jẹ. Mo fi Ọlọ́run búra fún yín, Odùduwà ló padà dé yẹn, ẹ má jẹ́ àgọ́. Àwọn pásítọ̀ ti sọ, àwọn Christianity ti sọ, wọ́n ní tí Jésù bá dé
ó máa dé bí á dé lọ́nà tá àti ẹ̀ ní lérò tí ọ̀run mi gbogbo àwọn bàbá yẹn la nígbàgbọ́ báwọn náà ṣe ń padà bọ Odùduwà lóde yẹn. Ẹ wo bí bàbá yìí bọ́ ṣe ń ṣe tó ń fa gbogbo ọba mọ́ra, wọ́n ń fa gbogbo àwọn ọmọ Yorùbá tíjà bá wà láàrin wa, wọ́n ń parí ẹ̀ fún wa, wọ́n jẹ́ ká wà nínú àsìn, wọ́n jẹ́ ká máa bára wa jà. Olóyè Sunday Igboho ń sọ̀rọ̀, wọ́n apologize níjọ́ yẹn, bàbá dẹ̀ ń fẹnu nulẹ̀ lẹ̀, wọ́n fẹnu gbolẹ̀ live and direct torí pé bàbá wa ò ní ìṣà, wọ́n deserve apology yẹn. Yá gbogbo àwa tá a dẹ̀ tẹ̀lé Olóyè Sunday Igboho tá a jọmọ lẹ́yìn wọn, ilẹ̀ pẹpẹ gbogbo wa dọ̀bálẹ̀. Kábíyèsí wa ní ọmọ mi nìyí, mi gbọ́dọ̀ bínú sí yín. Òótọ́ sì ni Ọọ̀ni ò sì gbọ́dọ̀ bínú sí wa. Tí Ọọ̀ni bá bínú séyàn, ẹni yẹn lè parun. Ẹ lọ wò tán, kò ń ṣe bàbá wa tó wà lórí ẹ̀ gbogbo là ń wò, àpèrè yẹn nì. Bọ́ fún ọmọ ọdún méjì jẹ Ọọ̀ni, ọmọ ọdún méjì yẹn ti ju gbogbo ilẹ̀ Yorùbá torí pé ó ní nǹkan kan táwa ò ní tó fi jẹ Ọọ̀ni, tí wọ́n fi jẹ Ọọ̀ni. Bí bàbá wa Ọ̀nìrìṣà ṣe ń ṣe tó ń gbé àṣà ga, tó ń gbé ẹwà èdè Yorùbá ga, tó ń dáṣẹ́ sílẹ̀. Àníṣe nígbà tí mo gbọ́ àwọn investment tí bàbá wa Ọba Adéyẹyè tí wọ́n ṣe sílẹ̀ Yorùbá, ẹ̀rù Ọlọ́run bá mi. Mo ní wàá ọ̀dàlẹ̀ṣẹ̀lẹ̀ kẹ́kẹ́rẹ́kẹ́, wọ́n tún create employment. Ìwọ ọba bẹ́yẹn ń ṣọba, wọn ń ṣọba tí yóò gbọ́dọ̀ rí fín níbi táwọn ọmọ Yorùbá wà. Àfi téèyàn abẹ́wà gbà mí ni. Irú nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá wa Ọba Ọ̀wọ́adé ní pálàsì Ìgbínẹdì ní church tí pásítọ̀ Ìgbínẹdìàn tí wọ́n ti pè wọ́n sí, kò lè ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho. Kò ní ṣẹlẹ̀ láéláé. Tàbá yìí ti sọ pé Ọọ̀ni of Ifẹ̀. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé ohun tó ṣẹlẹ̀ ẹjọ́ yẹn ó ṣẹlẹ̀ nítorí wípé àwọn tó ń tẹ̀lé yín ọ̀pọ̀lọpọ̀ wọn gan wọn mọ responsibility wọn. Ẹ wo ìtìjú ńlá. It is a slap on your face and also a slap on the face of all the Yorubas all over the world. Ìtìjú ńlá gbáà ló jẹ́ fún àwa ọmọ yín, ọmọ Yorùbá, ọmọ Odùduwà. Àwa dẹ̀ lè jà fún yín, àmọ́ ta lè ṣe. Tó yẹ pé bàbá Ìgbínẹdìàn á sáré wá ṣe apology. Chọ́ọ̀chì yẹn gan ṣe apology. Ẹni tó náwó sí yẹn wá ṣe apology. Látìgbà tí nǹkan yìí ti ṣẹlẹ̀, àìtí ìrá àwọn ọmọ yìí kọ̀ọ̀kan kó sọ̀rọ̀ lórí. Ṣé ká sọ pé wọ́n mọṣẹ́ wọn níṣẹ́ ni? Ṣé ká sọ pé wọ́n kọ̀ já láriwo of Africa ni? Ariwo kọ́ ni music. Bàbá ẹ̀wọ̀n yàn kọ́ lọ bá Olóyè Sunday Igboho. Kí ni wọ́n lè dùn sí yín padà? Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, Ọlọ́run tó lẹ̀mí mi ó rí pé nìkan kò rán mi kí n wá sọ̀rọ̀. Ọlọ́run Olódùmarè rí wípé ọ̀rọ̀ tí mò ń sọ yìí mò ń sọ nítorí pé mo mọ̀ pé bó ṣe rí nìyẹn. Ìsinmi ni Olúwa mi Sunday Igboho ṣá. Ó bàbá Dámì, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Tábà rí nǹkan ní àárín ẹmu ẹkì ẹran bí òrẹ̀ wá ni. Ládélẹ́dè ládé, Aláàfin ò ládé, adé aládìkún, adé baba ńlá baba aládìkún ni wọ́n gbà tó gbé f'Aláàfin. Oríkì ni kò ṣèlú. Ibi tẹ́mi ti mọ̀ wípé kò ń ṣe nǹkan tó ṣe nítorí ẹ̀bà Olóyè Sunday Igboho jà nìyẹn. Òun níbi tí bàbá kan ti sọ pé tó bá tẹ̀ jẹ́ pálásì bòmíì ló ti lọ kí oríkì yẹn tí ò ṣe ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀, àwọn ò ní bínú kó wá fẹnu gbolẹ̀ níwájú Aláàfin. Ẹni tí ò mọ̀ Igboho ni ò mọ̀ Igboho. Ẹ̀yin àwa tá mọ̀ wọ́n, a mọ̀ tí wọ́n wọ̀n. Olúwa mi lè dọ̀bálẹ̀ f'Aláàfin 1 million times láti apologize.
because Chief Sunday Igboho is a humanitarian, is an humble person. Wọ́n jẹ́ nìkan tó jẹ́ wípé wọn kì í rí àgbàlagbà fín, sẹ́ni tí ó rọ̀ ọmọdé fín ló máa rí àgbàlagbà fín. Bọ̀tá bá ń sọ ẹ̀yìn yan wa ẹ̀ ò ní gbọ́. Ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n ti kọlu olóyè Sunday Igboho wrongly, ẹ lọ wo tó ń ṣẹlẹ̀ sí wọn. Ìbàdàn kan, Ọ̀yọ́ state kan náà yìí ni auxiliary ti bẹ́ tó gbé Gẹ̀ẹ́sì ó lápá. Kí lẹ fi ń ṣeré yìí? Ọ̀rọ̀ olóyè Sunday Igboho là ń sọ. A sọ̀rọ̀ Baba Sàlá, a sọ̀rọ̀ Lálùdé, a sọ̀rọ̀ Abìjàwàrà bí ẹkùn. Ọ̀rọ̀ olóyè Sunday Igboho reality tí ò ṣe Nollywood. Ó dà kí bàbá wa go mọ Olúwa mi bóyá ti kúrò lé tipẹ́tipẹ́. Ẹni bá sì mi fa wàhálà òkè nísìmí, kábíyèsí ẹ nísìmí, ẹ dàgbà, irùkẹ̀rẹ̀ adókíní, ẹṣin ọba ajókòpẹ́, ẹṣin ọba ajókòpẹ́. Bẹ́ẹ̀ ni ẹṣin ọba ajókòpẹ́. Kábíyèsí ẹ rán yàn lọ bá bàbá mi olóyè Sunday Tèmíyèmí. Ẹ lọ wọ àwọn tí wọ́n jọ ní nǹkan báyìí. Ṣé rí nǹkan tó burú jù láyé ni pé kéèyàn pọ́nyàn lè, kéèyàn ṣe gbogbo nǹkan, kẹ́ni téèyàn wá ṣe gbogbo ẹ̀ fún kó wá padà gba omijé lójú èèyàn. Níjọ́ ta kúrò nífẹ̀ẹ́, inú mọ́tò tí Chief Sunday Igboho wà ní mo wà. Wọ́n sáré ṣàpọ́lọ́jì nígbà tí oríṣi kọ̀ wọlé. Tí bàbá ń ṣàpọ́lọ́jì ẹ̀ nínú òkùnkùn, wọ́n ní láti ní kí mọ́tò páàkì. Wọ́n sáré ṣàpọ́lọ́jì ẹ̀. Àwa òpó ti tán. Not until ìgbà tá tó wá rí lára àwọn ọmọ yín tó jáde tọ́ni sọ pé àwọn ò gbọdọ̀ bá wa ṣe Yorùbá nation mọ́. Èmi ò tí gbàgbọ́ o. Tó yà padà gbọ́ formation páwọn tó sọ fún àwọn tó sọ bẹ́ẹ̀ yẹn á padà gbọ́ pé wọ́n wá sáàfin yín tí ẹ̀ ṣílẹ̀kùn fún wọn. Tọ́wọ́ látàárọ̀ màgbà tó dọ́wọ́ 6 o'clock ìrọ̀lẹ́ táwọn security yín lé wọn dànù pé àtẹ́ǹdì sí wọn. I don't know how true is that. Kí nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ bàbá Ìgbèrè fún bàbá ṣẹlẹ̀ gan, kábíyèsí ẹ pè olóyè Sunday Igboho. Ẹlẹ́dàá olóyè Sunday Igboho kò ń ṣe ẹlẹ́dàá téèyàn kọ́ lè ṣe ní àwòsí. Ògùn lákàáyé ń gbọ́. Ẹ wọ̀ auxiliary. Gọ́vnà Ṣèyí Mákindé ló fọ́ auxiliary lágbára. Nígbà tó gbàgbára tán, ó bẹ̀rẹ̀ sí ní ṣìlò. Ó ṣìlò débi wípé ìkànnà àwọn èèyàn wa, àwọn ọmọọṣẹ́ ẹ̀ pa, wọ́n gé orí ẹ̀. Allegedly, a dẹ̀ gbọ́ pé on instructions auxiliary ni. Ó ṣe oríṣiríṣi, ó ti rò pé Olúwa mi ò ní dé mọ́. Nígbà tọ́lọ́run máa jẹ́wọ́ agbára ẹ̀kọ́, tọ́lọ́run máa jẹ́wọ́ póun lòún rán olóyè Sunday Igboho níṣẹ́. Kí ló ṣẹlẹ̀? Ṣiṣẹ́ kó bẹ̀rẹ̀ sí ní débà. Ó ń bá gọ́vnà jà, ó ń bá deputy gọ́vnà jà. Ẹni tó jẹ́ pé àwọn ni igi lọ́gbà ẹyin ẹ̀, àwọn ni wọ́n jẹ́ kí omi tán lára ẹja ẹ̀. Tọ́lọ́run bá fẹ́ bà tèèyàn jẹ́, àwọn tí wọ́n lè ṣàánú èèyàn, Ọlọ́run á jẹ́ kéèyàn kọ́kọ́ bá wọn jà lọ. Tó bá ti wá bá wọn jà tán, ìgbà yẹn ló máa mọ̀ pé ó jẹ́ nǹkan kan. Wọ́n ti ṣe nìyẹn. The same governor tó fún governor ló tún padà tún bá tiẹ̀ jẹ́, lọ́lọ́run tún lò láti bá tiẹ̀ jẹ́. Ó tún ṣe yẹn, ẹnu ẹ̀ ò tún rọ̀, ó lose chairman transporter tó ṣe lọ́yọ́ state. Torí òun ni olórí gbogbo àwọn olóyè agbèrò fún gbogbo Ọ̀yọ́ state káàpàtà àtìlé àti lóko, fún onímọ́tò àti fún ọlọ́kadà. Now, bàbá wa ò ní bá bẹ̀bẹ̀. Gbogbo àwọn baálẹ̀ Yorùbá tó jọba ńláńlá, wọ́n pe Ṣèyí Mákindé, wọ́n lọ sọ́dọ̀ gómìnà Ṣèyí Mákindé, wọ́n bẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n wá ní òkè àní announce officially allegedly gbọ́ ẹja fi gbogbo létò. Ẹ sọ fún pé kó jókòó jẹ́ àní kó má wà mọ́. Ṣùgbọ́n àní sọ síta àti filẹ̀ kó lọ máa ṣe nǹkan ẹ̀ lọ.
ṣùgbọ́n nítorí wípé ó ti ṣèkan tí ò dá sí ìsinmi ìdítùdì ó ti jáde síta ó bẹ̀rẹ̀ sí ní lérí máwa tá à ń ṣe Yorùbá nation ẹni tí ó bá níṣẹ́ ló máa ń ṣe Yorùbá nation olè ni wọ́n ilé kan ni wọ́n igbá kan ni wọ́n pé tí ó bá ń ṣe pé jáàtò wà nílẹ̀ ni irú àwọn tó wá ṣiṣẹ́ tẹ́ràtì yẹn òun lòun ò bá ná gbogbo wọn tó máa fẹ́ pa wọn tán. Ó sọ̀rọ̀ ilẹ̀kùn nígbà tí ṣíṣe yìí ṣe máa dé bá ń kọ́ ó bẹ̀rẹ̀ sí ní fún deputy governor lóhùn ó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan tí ò lè ṣe lógún ọdún ohun tí ó tó ó ń pera ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní pera ẹ̀ ní ohun tí ó tó ara nǹkan tó lọ́n dẹ́ kó ìrajù ní kéèyàn máa pera ẹ̀ nìkan tó tó ó máa ń dùn Ọlọ́run pọ̀. Níjọ́ tó máa mú Auxiliary àwọn ọlọ́pàá bíi mẹ́ta tàlà gbọ́ pọ̀ gbé ọlọ́pàá bíi méjì gan wọn ni wọ́n bùsùn tó ń ké tó ń bẹ̀bẹ̀ tó ń pariwo ọlọ́pàá méjì àbí mẹ́ta ló wọ̀ lọ. Ó dẹ̀ ń ṣe mọ̀nàmọ́ná sẹ́ni tó yẹ pé federal government nígbà ayé Buhari tó lo combination of force DSS police force Air Force Navy Army gbogbo wọn pátápátá combination of military and forces still yet wọn ò tún rí mú wọn pààyàn sílẹ̀ wọn dàbọn bò wọn sórí gbogbo ayé lórí náà eléyìí ò ṣe nǹkan tí bóyá ẹnìkan wà fún tó it is there on the internet. Kí ló ṣẹlẹ̀ sí MC Olúọmọ ṣèbọn Ọlọ́run sáré jẹ́ kí MC Olúọmọ jára wọn ni MC jára wọn ni ọ̀pọ̀lọpọ̀ tó wà l'Amẹ́ríkà tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àlùfànṣá sí Yorùbá nation but torí pé Ọlọ́run rí i pé ó dáa pé MC ò rán níṣẹ́ torí MC gan sọ ọ́n pè lórí fídíò kan tó ń ṣépè fún pé ọ̀gbẹ́ni wá kí má dárúkọ àwọn kíníkan igbá kan àwo kan bóyá yẹn gan lọ́lọ́ ṣe mọ̀ kí ìgbà tọ́kọ́ gbé sí ṣàmàlẹ̀ wọ́n kọ́kọ́ mẹ́hẹ lókè bọ̀ lẹ́yìn ìgbà tí àwọn àtúnṣe kan wáyé tó jẹ́ kó lu àmì mọ́kìlá Ọlọ́run wá padà gbépò yẹn fún mélòó bẹ́ẹ̀ la fẹ́ kà kò ń ṣe pé Olúwa mi gbowó ṣàṣìkan tí ò dáa kò ń ṣe gbogbo ẹlẹ́dàá ló ṣe yàn jẹ ni gbogbo ẹlẹ́dàá kọ́ ló ṣe anyhow àwọn ìṣẹ̀dá kan wà tó jẹ́ wípé o ò gbọ́dọ̀ rẹ́ wọn jẹ o ò gbọ́dọ̀ ṣe ohun tí ò dá sí wọn o ò gbọ́dọ̀ ṣèjú ara lọ́wájú wọn gbogbo ayé ló mọ orí èèyàn tí bàbá wa Olóyè Sunday Igboho jẹ́ gbogbo ayé ló mọ̀ wípé èèyàn dáadáa ni wọ́n ọba téèyàn fi ń tọrọ ọba ni wọ́n ìyẹn bàbá wa Onírìṣà ọmọ Yorùbá kó tó di pé á tẹ̀síwájú ẹ̀yà sáyé lẹ́ka ìpolówó ọjà Are you in Oshogbo and looking for Jenny Oriflame products? Or maybe you are ready to start earning with Oriflame but don't know where to begin? Worry no more, because Annie B Beauty Empire has got you covered. Annie B is your one-stop shop for everything Oriflame. From skincare to fragrances to wellness, she has it all in stock, ready for both retail and bulk buyers. But that's not all. Annie B is more than just a vendor. She's a certified Oriflame director. She's passionate about helping others succeed too. If you ever dreamed of making money through Oriflame, she offers a comprehensive training system, step-by-step guidance, products knowledge, marketing strategy, and everything you need to grow your Oriflame business. Whether you are a user, a bulk buyer, or ready to become a partner, Anibi Beauty is your plug. Visit them today at Kade Shopping Complex, Estate, Oshogbo, or send a message to get started on your journey with Oriflame. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ Olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná àjẹrin táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ Olóyè Máyégún Aníkúlápó ó sùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ
láyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní ń bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yàn tá rẹ ló kọ lọ. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn whatsapp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. Jésù lé bàláwọ́ fọjọ́ òníjú àdìsá aláìrẹ́ níjú bàbá mọ́ wọn ni lórí bí ń bọ̀ wálé àdìsá ẹni agbébọ̀lẹ̀ ló ṣòro orí adé ọmọ aládé òde òṣùmọ̀rẹ́ wọn mú ní àwẹ̀ ọ̀pá bí ọ̀pá lọ́sẹ̀ mẹ́sàn-án àdínkù ọmọ eré àìdé ọmọ àgìdìgẹ̀ wọn máa bẹ́lẹ̀ fọjà bí ọ̀sẹ̀ bọ̀rẹ̀ orí adé ọmọ aládé òde òṣùmọ̀rẹ́ wọn mú ní àwẹ̀ ládé wọn alálàáfíà ládé tàbí ọmọ pàdé aládìkún ni wọ́n gbà fáláàfin adé yín adé òde adé ní ẹ̀yàn ọmọ akí òrójú ọ̀wẹ̀ ilẹ̀ yín fi ń pàkà ládìkún lé orílẹ̀ yín fi ń pàkà ládìkún lé ilẹ̀ yín fi ń rẹ̀kà ládìkún lé omi ojúlẹ̀ yín fi ń rẹ̀kà lẹ́yìn ìdí orí adé ọmọ agbádé rúbí ọ̀sẹ̀ adé ní ẹ̀yàn ọmọ akí òrójú ọ̀wẹ̀ ọmọ eré àìjẹ́sù lé ẹni òrè bí ń bọ̀ wálé àdìsá ní agbébọ̀lẹ̀ ló ṣòro. ọmọ eré àìjẹ́sù lé èrò tó rè bí ń bọ̀ wálé àdìsá ní agbébọ̀lẹ̀ ló ṣòro. eré adé ìgbìmọ̀ àwo aládé òde òṣùmọ̀rẹ́ wọn mú ní àwẹ̀ ọ̀pá bí ọ̀pá lọ́sẹ̀ mẹ́sàn-án àdínkù ọmọ eré àìdé ọmọ àgìdìgàn wọn máa bẹ́lẹ̀ bọ̀jà bí ọ̀sẹ̀ bọ̀yà ìsẹ́ni tá a gbé bọ̀lẹ̀ ló ṣòro. ẹ̀rìn lẹ́yìn alálùkí láàṣọ aláró akúdúdú mọ́dà ń boyè lẹ́gbìn aníkúlápó ọkọ̀ ìyá ẹ̀kún ọmọ àgbáwòye ọmọ sùtà ìdí wọn jà ó gbọ́dọ̀ aláwùfẹ́ ẹ̀dùn gbá wọn àṣebi lọ banijẹ́ tó rí làpẹ̀kọ yẹngẹ́ ẹ̀kọ́ bàbà. ọmọ ẹ̀yìn lẹ́yìn alálùkí láàṣọ aláró àdìsá ìbílẹ̀ ìyá ọmọ ni mọ̀dínà ọmọ ìmìlágẹ̀ ìjọ àdìsá ìbílẹ̀ àyà ẹ̀yìn tọ̀lọ́gẹ̀ ìjọ àdìsá ìbílẹ̀ àyà ẹ̀yìn ọmọ lẹ́yìn lẹ́yìn alálùkí láàṣọ aláró àbẹ̀kẹ́ ọ̀sán láti lẹ́yìn rẹ̀ akọ́dúnmọ́dá bàbá oyè lẹ́gbìn aníkúlápọ̀ ọkọ̀ yẹ ẹ̀kún ọmọ àgbà oyè ọmọ sùtà ìdí wọn jà ó gbọ́dọ̀ aláwùjọ òjò ń gbá wọn àṣebi lọ banijẹ́ tó rí lápẹ́ ẹ̀kọ́ yẹngẹ́ ẹ̀kọ́ bàbà àní tí wọ́n bàbá ó jẹ́ aníkúlápọ̀ olùkìtì bí wọn lọ́lọ́sà ní bàbá mi ẹni ó léwúrẹ́ kó so mọ́ gbàngbẹ́ ní ọlágùntẹ̀ kó so mọ́ rẹ̀ kéésọ lọ́sà tí gbéwúrẹ́ kéésọ lọ́sà tí gbágùntẹ̀ kó tó ti sàlàtẹ̀ mọ́ ní ọlọ́sà tí gbóbìnrin lọ ní akọ́dúnmọ́dá bàbá oyè lẹ́gbìn ọmọ akúbẹ̀rẹ̀ rí ọmọ adúrógbà fà bí ògiri ẹkú sí ogun wọn tó lù àròní gbọ́nrájì gìdẹ́rù ogun àròní tí ògbélé sí oníkòyí yóò sinmi ogun lọ ọmọ kú fún dídì ìdè ogun ọba tó lù ẹ̀sọ́ kú bí ẹni sùn mọ́tẹ̀ òòrè ọ̀gẹ̀dẹ̀ láti orí ẹ̀sọ́ ogun mú ilẹ̀ sọ́ nẹ́jà ẹ̀jẹ̀ àwọn
Ogun kúkú bẹ lọ́wọ́ ọba kúrò àwọn gbógun mọ́dún wọn máa wẹ̀ wò. Lẹ́bí olùsẹ́ ìka lógún. Aláìsá ṣe ìka lógún. Mọ̀ ní sí ìka lọ.